Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó yá, ó ṣì ń béèrè ìdí tí mo fi like Sunday Adéyẹmọ Igboho Osha. So ṣì ń béèrè, you still dey ask why I love Májàsọ́lá Igboho Osha. Irú ẹkùn òkè ọdẹ la wà lọ́wọ́lọ́wọ́ yìí, òkè ọdẹ la wà, irú ẹkùn òkè ọdẹ la wà. Gbogbo ẹ̀yin comrade tẹ́dẹ́lù bàbá mi, tẹ́dẹ́lẹ̀ bàbá mi, Ọlọ́run á pọ́n yín lé, Ọlọ́run á yẹ yín sí ẹ̀ ní dààmú, ẹ ní ṣìrìn ayọ̀ àtàláfíà lẹ máa délé. Mo dúpẹ́, inú mi dùn Májàsọ́lá Igboho Osha. Ò ní ṣìṣe, ò ní dààmú, ò ní ṣìjẹ, ò ní ṣìmú, ò ní ṣìlẹ̀tẹ̀. Mo máa ń sọ fún yín, if you like me I go love you. Life tèmi nìyẹn, if you like me I go love you. Bẹ́ẹ̀ tí tó bá lọ ń bìlí pé oníṣìṣì lórí, mo sọ fún ẹ pé agbada ni wọ́n fi ń láì ṣìṣì lórí tèmi. Àdìsá Igboho Osha, gbogbo ẹ̀yin kọ́mílẹ̀dì pípẹ́ ẹ délé bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá Èkìtì, wàhálà bàbá Èkìtì pọ̀, ayé là ń gbé. Máa play fídíò fún yín, ẹ bá ṣe ń wọlé ẹ̀yin fans Yorùbá wòye, ẹ bá mi appreciate gbogbo àwọn ìwé ẹkùn comrade, gbogbo àwọn ọmọ òkè ọdẹ látòrí kábíyèsí, ìyálóde, àṣìpa, gbogbo wọn ti ń pè mí látàárọ̀. Ayé là gbé ọkùn ọkọ mi, ààrẹ ní ọkọ wípé ẹ fún mi ní iyì táwọn bàbá mi, àpọ́nlé táwọn bàbá mi tí wọ́n ti ní sílẹ̀ lókè ọdẹ, ẹ tún bá mi lọ wú jáde níbi tó wà. Ní tẹ́ nígbà kankan, ní tẹ́ nígbà kankan. Ìwé kan has come to stay. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, ẹ ṣeun. Bàbá Èkìtì, máa bá yín wáṣẹ́ sí rédíò Nàìjíríà, kò yẹ kẹ́ máa ṣiṣẹ́ online, ó yẹ kẹ́ máa lọ sí Bàbá Èkìtì jà ń pariwo ní ìwé ẹkùn láwà yìí o, òkè ọdẹ láwà yìí o, ìlú ayé là ń gbé Àbẹ̀ní, òkè ọdẹ láwà yìí o, ìlú Yorùbá wù. Olóyè Sunday Adéyẹmọ Igboho Osha, ẹ̀yin náà tún wá lọ jágbó. Máa play fídíò yìí fáwọn èèyàn. Ń tá ń bò látijọ́ yìí, olóyè ẹ̀dẹ̀ tún síta lókè ọdẹ. Olóyè ń tá ń bò lọ́wọ́ yìí, tá ń bò látijọ́ yìí, ẹ̀dẹ̀ tún síta. Bó ṣe yẹ pé àwọn kan tí wọ́n fi àǹkárá ju ẹnu wọn, tó yẹ pé léèsì oníwò náà fi jẹ́ ẹnu wọn, wọ́n ti sọ bákan tó yẹ pé àwọn èèyàn ò ríro. Àgbà tó olóyè fọ ọgbẹ lójú, àfìgbà tí olóyè tú gbogbo ẹ̀ síta. Májàsọ́lá Àdìsá, ó wà ní dààmú ẹ̀. Àdìsá ò mà ní jẹ̀bi, Igboho Osha. Ó lọ lu Yorùbá wùdí. The love is, ṣé bá gbọ́ pé the love is, ẹ yá mi ní English. Ìfẹ́ tó wà láàrin mi àti olóyè Sunday Adéyẹmọ Igboho Osha ó kọjá kèrémì, ó kọjá be careful. Àdìsá, you know I love you so much, you know that. Àní gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nǹkan tó wà láàrin mi àti Májàsọ́lá Igboho Osha. Àga àwọn tó ń sọ jẹ́ kíní kan tó pé èmi ò lè bá yín jà sí Májàsọ́lá. Ọdẹ ò kí ń jókòó sórí àpótí ẹdẹ ẹgbẹ́. The last thing tó máa ṣẹlẹ̀ ni pé kí èmi àti Májàsọ́lá fẹ́ra wa àbí ká ṣọ́ra wa lálẹ́. That will be the last thing. Ọdẹ ò kí ń fẹ́yàwó ọdẹ ẹgbẹ́. Olóyè tuntun gbogbo ẹ̀ títa lẹ́nu. Olóyè Àdìsá, ó ti padà tún gbogbo ẹ̀ síta. Bó àti Yorùbá wù yí ṣe jẹ́, ó ti tú síta lókè ọdẹ. Ọkùn bàbá mi ọ̀ní sòfò, ẹ̀dákẹ́já lókè ọdẹ. Ẹ̀sìn mi dókè ọdẹ o, ẹ̀sìn mi dókè ọdẹ o, ìlú Àbẹ́ní o, ẹ̀sìn mi dókè ọdẹ, ẹ̀sìn mi dókè ọdẹ o, ẹ̀sìn mi dókè ọdẹ o, ìlú Àbẹ́ní o, ẹ̀sìn mi dókè ọdẹ. Ẹ̀jàgbọ́n. Jáde òkè ọ̀dẹ̀dẹ̀ nílé mọ́kùlù ńlójú. Torí ẹlẹ́kùtẹ́ ló bá wọn dádó, torí ẹ̀kúnyà wọn ló bá wọn rìn lókè wọ́dẹ́.
padà lọ. Ó ṣe. Ọmọ erin tí ń fọ lámì tí ń fọwọ́ láyà yí. Ọmọ àjànàkú jẹ́wé àgbọn sàmù olúkọ adé òwà so. Lẹ́kọ̀ọ́ bí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọjọ́ pa mi òjò pé èrè. Ọjọ́ pa àṣà ọba ẹ̀jẹ̀. Ọlọ́jọ́ tó pa mí ọdún. Ọjọ́ tó pa mí ọdún. Ọjọ́ tó pa mí ọdún. Ní mo lọ bẹ̀ wá kẹwàá mi ní. Ọmọ lóhùn ẹkùn dún. Ọmọ bọ̀pá rẹ̀ túmọ̀ lára. Dúró ń bẹ̀. Ọmọ òkè ọdẹ ni mí òkè ọ̀dẹ̀dẹ̀ lè mọ́kùnrin mi lójú. Ẹ ti rí dábàá rí mi tí mo bá ń búra mọ́ ẹ ti gbóríkì mi. Àwọn ọmọ ẹni tí máa ń fọ lámì. Ọmọ ẹni tí máa ń fọwọ́ láyàgì. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rẹ́rìn ẹ sọ pé ẹ rẹ́rìn àwọn tó lọ everybody comrade mo kí gbogbo yín everybody dùn inú Yorùbá mi ṣe lélẹ́yìí o àwa sọ̀rọ̀ wa nù sẹ́yìn òdì ni o Ọlọ́run mo nílé ńlá ni wá ṣùgbọ́n a sọ̀rọ̀ wa nù sẹ́yìn òdì àwọn ìṣọ̀mọ agbójúlégún ló máa fi rẹ̀ fún kìtà a máa lọ wá tiwa Àdìsá ọjà Tọ́lá Òòṣà ẹ kọ́ sọ́dọ̀ Bàbá Èkìtì tí máa mú yín sọ̀rọ̀. Àti dé òkè ọdẹ o ṣé fún wájú máa fi wá nígboro. Àti wà ní Yorùbá wuyì. Àṣìwà ní òkè ọdẹ o ní ìlú ìyá Yorùbá wuyì we are now at òkè ọdẹs. Òkè ọdẹs Àbẹ́kìtì. Yorùbá wuyì town. Àwọn àṣìkò Àbẹ́kìtì wọ́n á fún wa láti. Àti wà ní òkè ọdẹ o láti dájí. Àti wà ní òkè ọdẹ o nílùú Yorùbá wuyì ayé là ń gbé Abẹ́ní ayé là ń gbé ìlú ayé là ń gbèrè o. Ẹ fún mi tí ẹ kí àwọn èèyàn òwò ẹni tí déètì kan tí mo kọ ní mo ṣe ń déètì ẹ ṣe gbogbo mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ fi dédé àsìkò yà according to the time tí ṣòyìn bá bá yín ẹ wo inú mi ń dùn ni o inú mi ń dùn ni torí àwa kọjá pé a fẹ́ lọ sílùú yìí tẹ́ wọ́n wá gbèlú pamọ́ àwọn bàbá mi ò bá lé jẹ́ ìyá mi ò bá ní jẹ́ èmi ọmọ gan-an àwọn náà rí báwo yẹn tó kí lè bàbá Yorùbá wuyì rèé bàbá Yorùbá wuyì lè Abẹ́ní àwọn ò bá lé jẹ́ àbọ̀nà ayé là gbé Abẹ́ní ẹ ṣe máa ń lọ lórí íńtánẹ́ẹ̀tì náà pé tó gbọ́ mo nílé ńlá ni wá ẹ ṣe máa tá bá fẹ́ sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ ṣe a máa ń gẹ̀rẹ́ ẹsẹ̀ ẹ̀ díẹ̀díẹ̀ a máa ń pákéjì ẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kí ọdẹ ni bí òkè ọdẹ ẹ̀dẹ́ lè mọ́kùnrin lójú kí ọdẹ I love that mo like. Ayé là ń gbé Abẹ́ní ọ̀dẹ̀s. Òkè ọdẹs. Yorùbá wuyì town. Àti wà ní òkè ọdẹ o láti dájí. Àti wà ní òkè ọdẹ o nílùú Yorùbá wuyì ayé là ń gbé Abẹ́ní ayé là ń gbé ìlú ayé là ń gbèrè o ayé là ń gbé Abẹ́ní ìlú ayé là ń gbé Abẹ́ní rè o 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 àti wà ní akọkọ wa bẹ́ẹ̀ kó wá jẹ ariwo àti wà ní ìlú ayé là ń gbé o àti wà ní ìlú ayé là ń gbé o ìlú ayé là ń gbé Abẹ́ní rè o àṣẹ ń wọ ọdẹ òkè ọdẹ ni o òkè ọdẹ ni o mo rò pé wọn lè pọ bí báyìí. sá ibò wà mẹ́rin fún mi. àti wà nílé mi àṣẹ ilé wà lẹ́nu. ẹ bẹ́ẹ̀ rí fún mi. ìlú àti àgbẹ̀ ìdájọ́ àti Abẹ́ní. wọ́n lè fi bàbá mi. ẹ ṣeun wọ́n kì í. a wà lókè ọdẹ àṣẹ ń dé òkè ọdẹ ni o nílùú ayé là ń gbé Abẹ́ní. Ẹ̀rí tá a lè sunlé ni a lè sunlé a lè jẹun bá bá jẹun à nílé yàgbẹ́.
Who say the love? Who say the love? Ah, ṣé wàá lórí TikTok? Ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube. ṣé ń gbọ́ pé madam yẹn sọ̀rọ̀ bí Yorùbá wuyì. Abẹ́kìtì jẹ́ àgbà pé màdàmù yẹn sọ̀rọ̀ bí Yorùbá wuyì. A máa ń burú díẹ̀. Àkì ń burú púpọ̀ o. Akọ̀rẹ́ àwa discipline ni. Àkì ń burú púpọ̀. Jẹ́ kí màdàmù yẹn sọ̀rọ̀ bí Yorùbá wuyì. Abẹ́kìtì aláì ẹ̀ dá. Ẹ̀rí tá lè sunlé ni àlè sunlé àlè jẹun bá bá jẹun ànílé yàgbẹ́. Àwọn yàgbẹ́ láti ìlú. ṣé ń gbọ́ pé madam yẹn sọ̀rọ̀ bí Yorùbá wuyì. ṣé ẹ rí i pé òun àti ìyá yẹn àti Yorùbá wuyì fẹ́ jọra wọn. Ìlú ayé là ń gbé Àbẹ̀ní rè o. Òkè Ọdẹ. We are now at Òkè Ọdẹ. Òkè Ọdẹ. Ó ga láti dájí o. Ta ló wà bẹ́ẹ̀? Hello, ID, Coke. Káfí rẹ̀ ń gbẹ láti dájí. Mi rò pé ara epo ni o. Ṣé POS wà? Ṣé POS wà? Smart. Okay, sir. Yeah. You're all made welcome. Ṣé kò gọ́dẹ nínú yìí? Òkè Ọdẹ. Kálọ̀ ń gbòòrò. Olóyè ní lókè Ọdẹ Àdìsá Májàsọ́lá Ìgbòho Òṣà. Thank you, bàbá mi. Thank you so much. Thank you. I don't know how to thank you, but I appreciate you. Thank you so much. Thank you, Àdìsá. Thank you again. Thank you. Oyè mi, thank you. Torí pé bàbá pírẹsidẹ́ǹtì ni Ọlọ́run lò tí mo fi lè wá sí Òkè Ọdẹ lẹ́nu. Bàbá jẹ́ pé Ọlọ́run fún àwọn ìjọba àtàná, àwọn ìjọba báńdíìtì àná, àwọn ìjọba kírímínà àtàná. Bàbá jẹ́ pé Ọlọ́run fún wọn ní agbára lórí ìlú. Ọ̀hún táwọn ìjọba wọn máa wí. Àwọn àdúgbò fọlọ́run tí ó gáàntì wọn fún mi. Olúbọ́lọ́ gáàntì wọn fún mi. Wọ́n bẹ̀rẹ̀ pé tí àsìkò ikú ẹ̀dá bá kú, ẹ̀dá máa kú. Wọ́n bá tọ́lọ̀ lọ́dọ̀ kú ìwé àṣìwà. Ṣùgbọ́n àwọn bàbá mi tó dókòó yìí, wọ́n ní tẹ́nìkan bá di ọ̀lọ́jà, ẹnìkan ní ó tù. Àwọn àtúnyẹ̀ lásán, ó tún ròyìn ẹ̀yẹ lágbára.
ẹni tẹ́ bá wo show yìí ẹ bá wa like show ẹ má kí n máa sọ fún tẹ́lẹ̀ bó bá ti wọlé five sacrifice pé ẹ kọ́kọ́ ṣe kẹ́ kọ́kọ́ bá wa tẹ thumb up lórí show kẹ́ kọ́kọ́ bá wa like ẹ̀ kẹ́ bá wa share kẹ́ bá opinion yìí kó máa lọ ní comment section àdìsá ń ṣiṣẹ́ o májàsọ́lá ń ṣiṣẹ́ o ọmọ aládìkún ń ṣiṣẹ́ o nílẹ̀ Yorùbá of today gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé Yorùbáwùyí kí lẹ lè fi assist àwọn tó ń káàkiri ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ń bà mí ni tó bá pé mo rí àkáǹtì tó ṣe wípé tá bá máa sọ pé ó yá ẹ fowó síbẹ̀ tí máa rí èèyàn kan àbí èèyàn méjì tó máa join mi mọ̀ bóyá àwọn èèyàn people are calling me wọ́n máa ń pè lórí show bá dàjẹ́ fẹ́ assist àwọn tó ń travel káàkiri yìí bá dàjẹ́ fẹ́ ṣe gbá bá dàjẹ́ fẹ́ ṣàwo ohun mi bẹ́ẹ̀ ẹ̀mí pákálòlò ni mí ó ní mi tí mo lè rojọ́ ọmọ tó bá yẹ pé mo máa rí èèyàn méjì tó máa join mi account tá máa lọ ṣí tó ń tọ̀ máa mọye tó wà ń bẹ̀ tèmi náà máa mọye tó wà ń bẹ̀ tí tọ́rọ́ bá jáde tí kọ́bọ̀ bá jáde tó ń tọ̀ máa lè explain ní owó kankan ò ní jáde without my consent because wọ́n fẹ́ gbó jáde máa yẹ kí signature mi wà ń bẹ̀ tó ń tọ̀ máa lè dúró tì mí wípé Yorùbáwùyí tó máa ní Yorùbáwùyí gbà káńtì rẹ̀ ó gbowó o tí ẹnìyàn lè sọ wípé owó tí Yorùbáwùyí tó mi fẹ́ rojọ́ mi yóò lè lè pa mí ẹ̀yìn náà mọ̀ mi fẹ́ rojọ́ tó yẹ pé ẹnìyàn ló bá máa gbẹnu mi sọ̀rọ̀ pé 1,000 naira la gbà o 200 naira la ná o Yorùbáwùyí ò yọ 1 kọ́bọ̀ ń bẹ̀ o tí n bá rí ẹ̀yin ìyá mi tẹ́ wà nílùú òyìnbó tí n bá lè rí kan nínú yín then ẹ̀yin brothers pàtó wà Nàìjíríà náà tí n bá lè rẹyọ kan nínú yín tẹ́ bá lè join mi á lọ ṣí àkáǹtì because wàhálà tí wọ́n ń ṣe yìí voluntary làwọn boys yìí ń ṣe tí wọ́n tẹ̀lé lóyè káàkiri voluntarily wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fi gbá lẹ̀ wọ́n fún àwo lẹ̀ kí pé olóyè ò béèrè sísì ṣùgbọ́n àwọn ọmọ tó ń tẹ̀lé olóyè káàkiri tí àwa Yorùbá tá bá appreciate wọn mi ò ṣú ọ̀pọ̀ pọ̀ jù àwọn tí ń pè mí ṣùgbọ́n mi ì lè rojọ́ ni mi lọ sí school mi wọ́n bí wọ́n ṣe ń ṣàkáǹtì owó lẹ́yìn owó tèmi wọ́n pé owó tèmi ò lè fi 1 naira rú mi lójú ṣùgbọ́n owó ilẹ̀ Yorùbá mi mọ́ bó ṣe máa mò ń ká lòlò èyí náà mọ̀ pé mò ń ká lòlò tí má ríyàn kan tàbí méjì tó máa volunteer ara wọn ẹ̀kọ́ àkọsí comment section if you volunteer yourself kódà tá a bá pé 5 tó yẹ pé tó bá ṣe ń wọlé báyìí oníkàkùn máa rí àlá àti pé owó ló wọlé báyìí o tí tọ́rọ́ tàbí kọ́bọ̀ bá jáde ń bẹ̀ tí gbogbo ẹjọ́ máa rí àlá àti pé tọ́rọ́ àti kọ́bọ̀ tó jáde ń bẹ̀ lélẹ́ yìí o tá a máa jẹ́ bí èèyàn méjì ló máa ní signatory sí o bí èèyàn 3 o tí ò ní sí pé Yorùbáwùyí ẹ lọ bèrè lọ́pọ̀ àwọn yẹn fẹ́ ṣàkáǹtì báwo yẹn fẹ́ ṣe ìgbà English mi lọ sí school mi lọ sí school o ìgbà tẹ́ ń pè mí people are calling me back to back. Many are calling me back to back. We need to support Olóyè Sunday Igboho Osha. Even if you are not supporting him, we need to support àwọn tí wọ́n tẹ̀lé. We need to support àwọn tí wọ́n tẹ̀lé Sunday Igboho. Olóyè ò sọ pé kí n bèrè sísì lọ́wọ́ yín o. Kò rán mi kí n bèrè kọ́bọ̀ o. Owó náà tàbá ti rí pàápàá, pa fẹ́ support. Ẹni tí wọ́n fi support, Olóyè lèmi máa kó fún. Àwọn náà mọ̀ wọ́n, èmi ò mọ̀ wọ́n. Àwọn náà mọ àwọn ẹ̀yìn wọn kò sí tèmi mọ̀ nínú wọn so okay ẹni tó bá fẹ́ join ẹ jọ̀ọ́ ìwọ̀n yẹn máa ń dá platform múlẹ̀ ni bí bá ṣe platform ẹ̀ tí mi mọ̀ ṣe. bàbá àwọn tí wọ́n yẹn lásán ó tún rọ ìwẹ̀ yẹn lágbára ọ̀rọ̀ ìjẹ́ ló ń dùn lẹ́yìn náà ó fi bàbá wa bá àlù lọ́rẹ́ ẹ bá ń ṣe sílẹ̀. Wọ́n fi bàbá yẹn pátápátá tó bẹ ní ìlú Kwara ọlọ́run ní iye wọ́n ti kábíyèsí.
kọ́lọ́ wọn ṣe kọ́ wọn tẹ̀. Torí pé tí wọn bá báyìí gba security weapon àlèwà ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ọlọ́run bàtà bá wọn jẹ́. Ó fi hàn dájúdájú pé wọ́n fẹ́ràn mẹ̀kúnnù wọ́n lè fẹ́ràn àwọn tí ó dìbò fún wọn. Òun náà fi fàyè gbà mí pé kí n wá. Tó a kí gbogbo ọlọ́pàá pátápátá ti bẹ̀rẹ̀ Nàìjíríà. Ó kí dàrẹ́tọ̀ bẹ̀sẹ̀ gbogbo ẹsẹ̀ pátápátá. Ẹnìkan sọ lórí TikTok, only our people are difficult when it comes to money. Don't you want doing Yoruba nation? Really? Àwọn fans tèmi, they are not difficult when it comes to money o. Àwọn fans Yorùbáwùyí o. Nípa ọ̀rọ̀ olówó dé, àwọn fans tèmi ò difficult o. Àbí ẹ̀yin fans mi ẹnìkan sọ lórí TikTok, OL. Wọ́n náà máa ń difficult tó bá dé ọ̀rọ̀ olówó dé. Àwọn fans tèmi Yorùbáwùyí kò sólóṣì nínú àwọn fans tèmi. Ó dà bó jẹ́ 500, àmọ́ 500 naira, àmàdá, and we will do something. Yoruba, we are not talking about your fans. Okay, àwọn náà fans mi kọ́ làwọn ń sọ. Wọ́n náà fans mi kọ́ làwọn ń sọ. Má pè mí máa yìí, kí ló ń pè mí fún ìyàbọ̀ ní ìkọ̀ tó ń pè mí. Sójà ni o, civil defence ni o, àwọn security guard forest guard ni o, vigilante ni o, àwọn ọdẹ ìbílẹ̀ òkì ìdókòrí òkì ọlọ́run lè jẹ́ kí ẹ sì ṣe ní bọ́wọ́ bandit. Ní gbogbo ìbáraẹni wá bí ìṣẹ́jọ́ ìjẹ́ náà police ọ̀wá fọwọ́ sí àlè wá. Bí ìdàrẹ́tọ̀ ọ̀bẹ ṣe sọ̀rọ̀ fẹ́ kò ní rọrùn. Bí sì kò bá ń tàbí ò bá fẹ́ kò ní rọrùn. Adúgbò pé nígbà bàbá ti fọwọ́ sí ìwé ẹ̀kọ́. Ilé ìdí àbí bàbá wa bàbá onígbèrè tàbí ṣe olórí wa ní ìpínlẹ̀ Kwara ní. So gbogbo àwọn ọmọ tó jẹ́ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS vigilante civil defence forest guard ọ̀tá ọdẹ ìbílẹ̀ so pé àgbájọwọ́ la fi sọ̀rọ̀ ẹ̀rí wípé bàbá wa ní àjèjì ọwọ́ kan lè gbẹ́rù nínú bàbá bá mú odidi ọwọ́ tábà fọwọ́ gbàǹdì bá fún èèyàn ní lè sẹ́ so ẹ̀yin tẹ́ wá jẹ́ brọ́dà mi tẹ́ jẹ́ sísà mi ní o ń ṣiṣẹ́ àgbẹ̀ ní o ń ṣòwò ní o tí ọba ti ṣe wú ìpínlẹ̀ fún wọn ṣiṣẹ́ àwa lágbègbè wa àwọn èèyàn tí wọn náà ń bẹ lọ́dọ̀ wọn lóhùn tó ń ṣiṣẹ́ àgbọ̀dọ̀ ṣe fẹ́kálísì ọba àwọn ìdá Nàìjíríà wọn so ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ wọ́n tẹ́ bá ti fura sí pé eléyìí kó làwọn ẹjọ́ ọmọ wù náà lọ́jọ́ ọmọ Yorùbá àtàbá fura sí pé nígbà bọ̀dẹ̀ ilẹ̀ ó mú. Bọ́lá jẹ́ ọba àlú tàbí lóye tàbọ́dọ́yè ìlú kan tàbọ́mọdé ní tàbágbà tó bá ń bà bọ̀dẹ̀ fún ìlú ilẹ̀ ó mú. Àwọn ẹ̀mí tó ti lọ, àbájá ẹni tí òun tẹ̀gbọ́ yẹ kó wọn ti kú, fún nípa àtúnpẹ̀sí ayé ẹ̀. Ó jáde láyé lójijì, gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàgbọ́dé fún ẹ̀ Yorùbá ń parẹ́ lójijì. Bí mo ṣe mọ̀ ọ́ ṣe, èmi ṣe ń ṣe yẹn. Èmi dẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí, òun ló fi ẹ̀rù sí mi lára. Mo lè nígbàgbọ́ wípé ìwọ tó bá ní pé kí ni mo fẹ́ ṣe tó mò ń jáde ni tó bá pàdé mi wá sáré. Ìwọ tó bá ní ẹni mo ń ṣe ìwọ pàdé mi ìwọ dá mi lọ́nà ìwọ dá mi dúró nígbó ìwọ dìgbò wà wọ́n ní ìlú ìwọ tó bá wà lẹ́yìn lórí tó kà mí. Ìyá wa Stella wọ́n ní àwọn pé Yorùbáwùyí mo sọ fún yín mo pe Wisdom mo fún ọ fún mi ní àkáǹtì mo dẹ̀ fi 100,000 èyí tẹ́mi fẹ́ ṣe ìyàwó Stella gan mo máa mú ẹ̀yin fún ara yín mo máa mú yín èyí tí mo fẹ́ ṣe ó máa jẹ́ Yorùbáwùyí fans bóyá ká sọ pé Yorùbáwùyí fans for mi mo bá fẹ́ ṣe ìyàwó Stella ẹ máa volunteer ara yín so mo ní èèyàn méjì sí ìyàwó Stella ẹ máa volunteer ara yín so mo ní èèyàn méjì sí mo ní èèyàn kan sí labroad
mo ní èèyàn kan sí ní Nàìjíríà ìbá àṣọkùnrin ìbá àṣọbìnrin fi àwọn bá yẹ volunteer rẹ̀ ẹ̀rọ bá mi fi sí comment section máa píkì máa dẹ̀kọ́ orúkọ yín kalẹ̀ tẹ́ bá dẹ̀ volunteer ara yín máa mú yín by fire by force mi dẹ̀ mọ̀ pé kò sí ẹni tí mo lè mú ní Yorùbáwùyí fans tó máa sọ pé òun ò tẹ̀lé mi máa lọ ta onítọ̀hún ni ẹgbẹ́ mi tó kọ́ máa ta gbẹ̀yìn fans mi níjẹta ibiṣẹ́ àbílànà rẹ̀ ẹgbẹ́ òdì bẹ̀rẹ̀ sí ní pè mí pé ta ni fẹ́ ta àwọn fún máa ta anybody tí máa fi lè píkì fún ara mi máa gbé nítọ̀ máa lọ ta ni tẹ̀jẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sọ pé ẹ̀ ṣe we will do báwo ṣe máa ń ṣe kinní yẹn náà báwo ni wọ́n ṣe máa ń ṣe kinní yẹn mo fẹ́ ká ṣe kinní yẹn tó jẹ́ wípé tó bá ṣe kinní yẹn tó jẹ́ wípé bó jẹ́ iye kan wọ́n fẹ́ lọ sílùú kan bóyá fẹ́ lọ sókè ọdẹ o lókè ọdẹ tẹ́lẹ̀ lọ yìí o a máa wà káǹtì wa èló la ní ń bẹ̀ tọ́rọ̀ la ní ni kọ́bọ̀ la ní ni látọ̀dọ̀ Yorùbáwùyí owó epo ni olóyè ló kọ́ àwọn mọ́tò kalẹ̀ o ẹ̀rọ àpọ̀ ọmọkùnrin yìí àwọn boys tó wá ń tẹ̀lé wọn voluntarily láì ṣe pé wọ́n fún wọn lówó ojú máa ń ti èmi bóyá èmi nìkan lójú ń ti tara ń lọ èmi ò lè sọ so I'm gonna wọ́n pé ẹni fẹ́ ṣe PayPal máa fún yín ní PayPal mi and I don't want to hear don't mention my name if you don't want us to mention your name don't give us money. Tó bá mention orúkọ yín tó bá yẹ jẹ́ pé orúkọ yín jẹ́ Modúpẹ́ Ọlákẹ́yìndé a máa wá síbi ẹ máa ní Mrs. Modu ó fún wa ní 10,000 naira tó bá yẹ pé Mr. Kẹ́hìndé Ọládùn ní lórúkọ yín a máa ní Mr. Kenny wọ́n fún wa ní 50,000 naira tó bá ti jẹ́ pé PayPal lẹ fi san tàbí sell tó PayPal tèmi ni máa fún yín tàbí sell mi so àwọn tó kù wọ́n á lè kọ kalẹ̀ ṣe pé ṣe máa ń ṣe lórí péèjì mi nìyẹn ìwọ tá bá fún wa lówó tàbá dárúkọ ẹjọ́ má bò wá o kó wá ta kó wá sọ o mo yó ní akálòlò kí máa ń rojọ́ mi ò yó ní ebi ò pa mí o so máa lù yín ní gbàǹjo gbẹ̀yìn fáàsì mo fẹ́ lọ ta anybody àti Yorùbáwùyí o àti Yorùbáwùyí fans o gbàǹjo ọlọ́ta anybody ẹ kà máa òkèrè láti sáwà òkè ọdẹ sọ̀rọ̀. Àwọn èèyàn bíi ọ̀tá àlú náà wà lọ́wọ́ ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìlú àwọn olódùmarè ọba tó tẹ̀lé tó dá wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti gbọ́ nígbà tí mo fẹ́ wá wọ́n ní Sunday Igboho tó wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ bá mùsùlùmí dá wọ́n mọ nírọ̀ rẹ̀ èmi gangan àfáàlà bí èèyàn mi ni ó wá ń sọ pé Igboho tí mo mọ èèyàn mi ni Igboho Christian ni mí àwọn babaláwo la bàbá mi kan bí mi èmi dáìpọ̀ yìí èmi mọ̀ ń sin bẹ́rẹ́ bẹ́ẹ̀ bá yẹ kó mo wú òògùn gbàdí kan. Wọ́n bí mi sí tọ́ mo sì ka báyìí dáadáa bíbélì ni kò sọ tó ń bà mí lẹ́rù ó ní ẹ̀rù kò sí nínú ọkàn mi ó ní pẹ̀lú méjì ló fún abẹ láàyè ó ní iwájú mi Olúwa ń ṣe ààbò fún mi ẹ̀yìn mi Olúwa ń ṣe ààbò fún mi. ọ̀pọ̀ àìkúrí kírísítẹ̀nì ọgbà Jésù wọlé. ẹnìkan ní kí fáwọn ní náírà account máa fún ní náírà account ẹnìkan tí a rí lórí Àmọ̀kẹ́ jẹ́ kí n pè é kó bá mi ṣe náírà kó bá mi ṣe àkáǹtì ẹni mo máa ń lò fi gba owó and again lẹ́yìn ìyẹn jọ tó yọ ọlọ́mọ bí mo bá ṣe wà níbi bíi tí bá fẹ́ ṣí náírà account Nàìjíríà náírà account mi ti wọ demorage àbí kí ló máa ń wọ̀ dormant tó bá fẹ́ ṣí náírà account Nàìjíríà ní orúkọ ẹgbẹ́ Yorùbáwùyí báwo la ṣe máa ṣe because we have to support Ìrẹ̀kùn ẹ jẹ́ kí n pọ̀ mọ́ èyí tó bá wà ní tó bá fẹ́ ṣí náírà account lórúkọ ìyá mi a fẹ́ ṣe ti Nàìjíríà a dẹ̀ fẹ́ ṣe ti ní abroad sell àbí PayPal lẹ máa lò so I have sell I have PayPal tó jẹ́ pé orúkọ mi ló wà ń bẹ̀ please your receipt hold your receipt o Àmọ̀kẹ́ báwo ni so ó sì ń lo account number tó máa fi ń gbowó lórí ìkíní yẹn
Just lọ sórí comment section tí kò lọ comment síbẹ̀ àkáǹtì yẹn síbẹ̀ mo fẹ́ lò. Opay account. If you want my Opay account, Yorubawuyi náà lẹ máa lò. Opay account, Yorubawuyi. Please screenshot any amount you give to us, please, and send it to me. Opay account at Yorubawuyi náà lẹ máa lò lórí Opay. And ẹni tó bá fẹ́ sell, kò kí n ṣe nọ́mbà yìí o. If you want my cell, just call me and I'm going to give you my cell number. So ẹni bá fẹ́ support tó jẹ́ pé fans lọ́dọ̀ Yorubawuyi, fans Yorubawuyi, tó bá fẹ́ support ẹ ká máa gbóló Sunday Igboho Adéyẹmọ lọ. Fọ́nmọ́ ẹ̀ pé alájà ọkọ̀ Tóyọ̀sí kírísítẹ̀lì òun. Èmi náà lè rí ìgbàmọ́ ọ̀dọ̀ tó ti gbà tí bá ráyè. Ṣé ẹkún bí àwọn bàbá mi bá jáde? Bí ẹgbẹ́ wà ní ẹ̀bí èmi sí ayọ̀ gbé. Ṣé ìyá ní mọ́tálásí náà tó àlẹ́ fún mẹ́? Ó ní pé Ọlọ́run dá ẹ̀mí yàtọ̀. Tí a bá ti sọ̀rọ̀ fún wọn, tí òkú wọn bá ti sí àwa, ìwà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀. Tí wọ́n dẹ̀ ní Sunday, ọmọ Yorùbá ni ẹ́, ìrẹ́ Yorùbá ti là ní dìde wọn bá tó bá lè ṣe fáwọn fámìlì ẹ, bàbá tí wọ́n kú ní Yorùbá ni ẹ́, àgùntàn bá lè ṣe fáwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìwọ́n rẹ̀ lọ sí. Ṣé mo pé àtúndì ìdí àṣẹ kankan náà? Ẹni tó bá fẹ́ account number, Naira account number. Mo fẹ́ wo ìta fẹ́ gbà, Àmọ̀kẹ́, stay on the line. Naira account number nìyẹn. Mo fẹ́ wo ìta fẹ́ gbà ní èní tí wọ́n lọ sí Òkè Ọdẹ. Látọ̀dọ̀ mi mo drop 100,000. Láti ọ̀dọ̀ Yorubawuyi mo drop 100,000. So mo fẹ́ wo tó fẹ́ wo account yẹn lénìí ká máa kó fún àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ sí Òkè Ọdẹ lénìí. If you want my PayPal, just put Yorubawuyi. Ẹ bá mi send the receipt ẹjọ́ torí mo lè má rí receipt yín lọ́dún kan. Ẹ bá mi send the receipt ẹjọ́. Mo ti fi account number Nigerian entebe Naira account tá máa ń lò lélẹ̀. And ìyàwó Stella ẹ mú báírò àti ìwé kalẹ̀. Iye tá bá ti ń gbà lénìí Àmọ̀kẹ́ máa jẹ́ kí n mọ̀. Then bá ti ń mọ̀ ìyàwó Stella máa mú báírò àti ìwé kalẹ̀. Ẹjọ́ a nídìí ọkùnrin tó máa join wa ní Yorubawuyi. Ẹjọ́ a nídìí ọkùnrin ẹ̀yin ọkùnrin yẹn ẹ̀kọ́ lè dákẹ́ síbẹ̀ kẹ́ máa wò mí. Ẹ lè dákẹ́ síbẹ̀ kẹ́ máa wò mí o. Ó máa di wàhálà. Máa bá ní fa wàhálà lórí péjì yìí o. Ẹ̀yin ọkùnrin first Yorubawuyi, you are watching from Ìkòyí ilé ẹ káàbọ̀ Mr. Adigun. Ẹ bá mi kí Mr. Adigun káàbọ̀ sórí péjì Yorubawuyi o. Ẹ̀yin ọkùnrin ó dà pé ẹ̀yin ọkùnrin tó wà lórí péjì. Mr. Kẹ́hìndé ṣókùnrin ni wọ́n ṣá. Kẹ́hìndé Ozein Salmon. Mr. Kẹ́hìndé máa píkì yín. Ẹ̀yin ọkùnrin tó wà níbí tí ẹ bá gbogbo yín máa píkì. Ẹ̀yin ọkùnrin tó wà lórí péjì tí ẹ bá fi lè náwó sókè pé máa join wa máa píkì yín randomly. Ẹ bá tó bẹ̀ tọ́sọ pé ẹ̀ ṣe nígbà tí ṣe yín lè ṣe kẹ́ni mo kù díẹ̀. Máa lu ẹlòmíì lé mi ní kí ẹ̀ bóyá ó dàgbà tó kò dàgbà. Yorubawuyi. So ẹ kà máa gbólé Sunday Adéyẹmọ Igboho Osha. Please, if you are Yorubawuyi fan, tó jẹ́ pé tòótọ́ Yorubawuyi fan, check if you already have an account. I am not checking if you already have an account. Me and my Yorubawuyi fans, we are supporting Iwekun. Ní part ọ̀dọ̀ tiwa. Ní part ọ̀dọ̀ tiwa, we are supporting Iwekun. Ní part ọ̀dọ̀ tiwa, we are not saying whether Iwekun has account or no account. We are supporting Iwekun. Ní side ọ̀dọ̀ tiwa ni. So if you want Naira account, that is the Naira account. If you want PayPal, I'm going to just type Yorubawuyi lórí PayPal ẹ máa rí. So any amount about three, Mr. Olárewájú náà máa join wa. Thank you, Mr. Olárewájú. Please, join wa. So after this show, I'm going to have their 5-man squad or 6-man squad. Mo lè má wà ní ọ̀nà ìmọ̀ put ẹ̀. Bá yín ṣe account. Ẹ máa ṣe account. Any trip tí wọ́n bá ń lọ, Yorubawuyi supporter we must support. Anywhere tí wọ́n bá ń lọ, Yorubawuyi supporter we must support. Sunday Igboho Osha lọ sókè ọ̀dọ̀ òkè ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó gbogbo wọn. Jáde òkè ọ̀dẹ̀dẹ̀ nílé mọ́kùlù ń lójú. Òtòrí ẹlẹ́kùtẹ́ ló bá wọn dádó, òtòrí ẹ̀kúyà wọ́n ló bá wọn rìn lókè wọ́dẹ́. Ọmọ ẹ̀rín tí fọ́ lámì tí fọ́
àjẹ èjẹ nìyàn ọmọ èkìtì àlọ. ó ṣe ọkùn. ọmọ ẹ̀rín tí ń fọ lámì tí ń fọwọ́ láyà yìí. ọmọ àjànàkú jẹ́wé àgbọn sàmù olúbọ adéọwà so náà kò kí àwọn bàbá tó bí ọlọ́mọ. ọjọ́ pa mi òjò pé èrè ọjọ́ pa àṣà ọba ẹ̀jẹ̀ ọlọ́jọ́ tó pa mí ọdún ọjọ́ tó pa mí ọdún ọjọ́ tó pa mí ọdún mímọ́ lọ bẹ́ẹ̀ wá kẹwàá mi ní ọmọdéhùn ẹkùn dún ọmọ bọ̀ pa rẹ̀ tó mọ́ lára. òkè ọdẹ òkè ọdẹ òkè ọdẹ ó yá mo gbéraga mo fi gbéraga sí lẹ́yìn òkè ọdẹ òkè ọdẹ tún ni mo fi gbéraga sí mo fi gbéraga sí sẹ ẹ bá ní kí n má gbéraga mo gbéraga kí n má gbéraga bá wò èmi jẹ́ Sunday Igboho ni mo gbéraga ọmọ òkè ọdẹ ni mí ọmọ òkè ọdẹ ni mí mo fi gbéraga kún Sunday Igboho wọn lọ sí ìrẹkùn lọ sókè ọdẹ aláì. Yes, so my name is Abiola Kazeem on PayPal. Yoruba wu yeti mari Abiola Kazeem on PayPal. God bless you. Bí tí wọ́n pè mí. Ó fẹ́ já mi lọ́rùn ní pẹ̀lú pé tó ń pè mí mo dẹ̀ ń lo fóònù yìí lọ́wọ́. My name is Abiola Kazeem on PayPal. Ọlọ́run mi wọ́n tó lè ṣe ń pè mí. Ẹ má bínú torí Ọlọ́run o. Mo gbéraga o. Yorùbá wí níbo là ń lọ tá àrọkọ mi ò mọ bí tẹ́ bá lọ tẹ́ bá rọkọ ẹ má rọkọ kò sí ohun tó kàn mí òkèlè láwà. Àtọ̀tá àwọn Yorùbá tí wọ́n bí mi bàbá tí wọ́n bú ọlọ́wọ́ pàwọn rẹ̀. Àkọ́kọ́ ọmọdé yìí tó mo dúpẹ́ gan dúpẹ́ lọ́wọ́ aráàlú. Mo fi ń dá ẹjọ́ dúpẹ́ ìwà pẹ̀lú yín ní gbogbo ìwà. Àwọn tá a máa ń ṣiṣẹ́ tó wà wà ní ọmọ wà pẹ̀lú tí wọ́n bá ṣe kan tó bá fẹ́ wú òní máa wá. Olúgbó tó bá yìí wọ́n wà tí ọba tó bá jẹ́ kájọ lọ wọ́n fún mi lọ́wọ́ màá wá jọ wọ bẹ́ẹ̀. Ìyá kan bẹ ìyá àdìsá ó wà Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá olóyè. Ṣé rí olóyè ní Canada lèmi wà wàhálà olóyè nǹkan tí wọ́n bá yín pò ẹ máa lọ gba físà Canada fún mi tí wọ́n bá yín pò olóyè nǹkan tí wọ́n bá yín pò ẹ máa lọ gba físà Canada fún mi wọ́n ní Canada lèmi wà ṣé Canada ni mo wà ṣe pé olóyè òun ibi tí mo wà wàhálà olóyè ọ̀rọ̀ yìí ti sú mi ọ̀rọ̀ yín mo máa èyí tó wà lẹ́yìn àwọn tí máa tà olóyè ní Canada lèmi wà. So, ẹjọ ẹni sùúrù hello mo ń gbọ́ yín hello ẹ sọ̀rọ̀ mo wà mo busy báyìí. ẹ pè máníjà yín kí ni mo gba máníjà fún yín fún ẹ pè máníjà yín náà ìtọ́kù dọ̀la mo busy báyìí ìtọ́kù dọ̀la mo busy báyìí mi lè sọ wọn kan mọ́ báyìí mo busy. mo ti fún máníjà yín ẹ gbowó lọ máníjà yín mo ti send everything sí. ẹ má bínú torí Ọlọ́run àwọn tún àṣírí èpè mọ́lé àwọn tún àṣírí ẹ̀dá pẹ̀ mọ́bìnrin torí Ọlọ́run àwọn àyè sáìdì ọ̀sùn díẹ̀ ní àbí ajá ni àníjókòó ti owó 8 to 4 nìkan ẹjọ́ olóyè níbi wà ní Canada ẹ ti rí olóyè ẹ ti pé kò láìkì ní kò mọ bí tí mo wà ó ní Canada lè mi wà bá fún yín lò lẹ́nu. Lórí rẹ̀ lórí ọ̀rọ̀ bá ní ìwọlé ẹ̀ lọ sí sọ̀rọ̀ pé àtúndì ìdí àṣẹ ìkẹta máa ń kìkẹta. Àtọ̀tá àwọn Yorùbá tí wọ́n bí nínú
fi dá lójú pé wà pẹ̀lú yín ní gbogbo ìgbà àwọn tá a bá. ṣé ti rí tí wọ́n sọ fún yín pé tẹ bá ń gbowó lórí kíní pé mi kì í ní ìráyè àwọn máa ń bínú àgàgà yàwá Stella yìí wọ́n máa ń bínú sí mi wọ́n ní ẹ̀ka gbọ́ kan kíní mi ìráyè mi ì fi gbéraga èmi nìkan fún ara mi ọlọ́mọ pé mo busy èmi nìkan fún ara mi ní nǹkan tèmi fún ara mi nìkan ọlọ́mọ pé mo busy mo tún gba àwọn èèyàn mọ́ra ni ẹ tí mo place account number yìí iṣẹ́ tó ń bá mi ṣe ó kọjá tèrè mi ó kọjú but so please ẹnìkan ti fún wa ní $50 ìyàwó asẹ́lẹ̀ ẹ mú kíní kalẹ̀ náà lórí PayPal mo rí mẹ́sẹ̀gì nísìn ẹ má bínú torí ọlọ́ọ̀tẹ̀ wà lórí TikTok fóònù TikTok náà làbí ń ṣe ẹbí tún mi. Ògúngbẹ̀san wọ́n ti fún mi ní $50 lórí PayPal mo rí mẹ́sẹ̀gì ilẹ̀ tí mi tí ìwọ owó yẹn ọ̀bẹ̀ tí mo pé má kọ̀ kalẹ̀ Ògúngbẹ̀san kí ló dé. ẹ bá mi láìkè ètò yẹn jọ ẹ bá mi kọ kọ́mẹ̀ntì kí ni mo ṣe ẹ jọ̀ọ́ ẹ bá gbé sóun mi lọ ẹ ṣàánú ẹ má bínú torí ọlọ́mí ìjà èmi ò kí ń jà ẹ̀wọ̀n kémi ò kí ń jà mi dẹ̀ ní ṣépè mi ṣépè so Ògúngbẹ̀san ni mo ẹ jẹ́ kí ni mo pè é sí Ògúngbẹ̀san ẹ jẹ́ bá wa mú kíní jáde PayPal Ògúngbẹ̀san PayPal wọ́n ti fún mi ń wàásù. $50 ẹ jọ tó kí ni déètì ẹ ní 2026 irú ẹkùn support Ògúngbẹ̀san ẹ ṣeun gan adúpẹ́ o wíkẹ̀ndì láwà ní ìrántí pé wíkẹ̀ndì láwà ẹ máa mo ṣeré èmi máa ń ṣeré olóòpin ní orí tí mo rò God bless you ìyáwá Stella bá mi kọ́ kalẹ̀ àti bàbá wa Kẹ́hìndé then ẹnì kẹta tó ní kí n mú àwọn náà ẹ ti kọ́ kalẹ̀ ìyáwá Stella God bless you ẹnì kẹta tó ní kí n mú àwọn náà ẹ bá mi kọ́ Àmọ̀kẹ́ tó bá ti rí anything nínú ẹjọ́ ẹ bá wa fi owó sínú náírà account mi if you want sell ẹ tẹ wà lámẹ́ríkà tẹ bá need sell màá fún yín ní nọ́mbà tí màá fi sell sí and I'm going to mention your name Ògúngbẹ̀san kíní kan lórúkọ bẹ̀ tó Ògúngbẹ̀san nìkan ni mo dárúkọ máa dárúkọ yín don't mention my name if you don't want us to mention your name please don't give us money o mistake kọ ẹ máa sọ ẹ ń support Olóyè Sunday Igboho ẹ kì í ṣèyàn dáadáa mistake ẹ ti máa nà tí máa wọlé ìsọ̀rọ̀ máa nà bí lóye ẹ sọ̀rọ̀ Canada technique ẹ máa ṣàlàyé fún mi orí ibi orí yẹn mẹ́rin. wọ́n lè rìn ní àjò bàbá ńlá kí wọ́n jẹ́ àgbo kò ní bàbá náà ìdílé àjò. àwọn bẹ́ẹ̀ pé ẹ̀yin bàbá wa ní ọdún bàbá ó ní ilẹ̀ òní sú kí ọmọ Ìgbò mọ́rin. ìgbọ́ta á sì kú ọlọ́run ọmọ àwọn ọ̀tá wálé ayé wá ṣe òun náà là ń sìn. bàbá ló àpò báàlì àpò àbẹ̀lẹ̀ pé nígbà tá à ń bọ̀ láyé àlọ́wọ́ àbúrò gbogbo nǹkan ìlú owó ni ilé ni àbáláyé ni ó tọ́jà àjùmọ̀ pé ká fi orúkọ rere lélẹ̀. ó tẹ̀lé rẹ̀ nígbà kan ni pé ẹ wo èrò sí ẹ̀wò. àwọn náà là ń dìbò fọlọ́sẹ̀lú. tí a bá ti sọ̀rọ̀ fún wọn tí ojú wọn bá ti sí àwa ìwà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tó wà ní Sunday ọmọ Yorùbá ni ẹ ìrẹ Yorùbá kíra ni ẹ dìde wọn bá tó wá lè ṣe fáwọn fámìlì ẹ bàbá tí wọn kú ní Yorùbá ni ẹ àbò tó wá lè ṣe fáwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìwọ náà lọ sí sọmọ pé àtúndì ìdí àṣẹ kankan má fi kankan. mi ìmọ̀ bóyá àwọn èèyàn ń lísì sọ̀rọ̀ tó Olóyè Sunday Igboho sọ àbó ń hó ṣé ó hó àbó kílí ẹ̀wọ̀ tó Olóyè Sunday Igboho sọ àwọn èèyàn ò sọ̀rọ̀ nípa ẹ̀ owó náà fọ́kọ̀sì sí ṣọ́ọ̀ tó lè sọ ẹ bá wa meet lórí TikTok ẹ ti dé o máa drop yìí mi ò gbọ́ àwọn kan lórí page mi gbọ́ anything lórí page ẹ bá tó máa drop yìí inú mi ń dùn ọ̀yọ́ kọ́ni ni Yorùbá wuyì ń dùn gan Olóyè ti gbé ọṣẹ fún mi òkèlè tó lọ yẹn ó ti gbé ọṣẹ fún mi òkèlè tó lọ yẹn ó ti gbé ọṣẹ fún mi bó ṣe wà yẹn
Now let me continue. Mo fi dá lórí pé ìwà pẹ̀lú yín ní gbogbo ìgbà àwọn tá a bá ṣiṣẹ́ tí wàá tó wà ní ọmọ wà pẹ̀lú tí wọ́n bá ṣe kan tó bá fẹ́ rú èmi máa wá olùkó tó bá yìí wọ́n wà tí ọba tó bá jẹ́ kájọ lọ wọ́n fún mi lọ́wọ́ màá wá jọ wọ bẹ́ẹ̀. Olóyè ní lókè ọdẹ o tẹ bá rí kankan tẹ bá kẹ́sí pẹ́nìkan ó kọ́kọ́ fi èpè jólẹ̀ nígbà bàbá wa ṣe ń ṣe àmì pé ìwọ tó bá gbàbọ̀dé fún wa lókè ọdẹ àbí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó gbàbọ̀dé máwọn ajínigbé wàá parẹ́ ṣáà ni ó máa parẹ́ ni náà ó ní tẹ bá kẹ́sì kankan fẹ́yìn mọ̀kẹ́lẹ́ tẹ bá kẹ́sì kankan lókè ọdẹ tí igbó yẹn bá le jù fún yín láti wọ̀ ó ní ẹ pé òun ẹ pàdé sá a máa fọlúwa mọ́ o a máa fọlúwa mọ́. Màámi àbí màámi àbí bàbá mi wọ́n láwọn wà ní Texas Yorùbá you can send me your cell account number. Màámi ẹjọ́ tó rí Ọlọ́run nísìn lórí fóònù mi ẹ ṣe àìsí mi kí sẹ́ẹ̀dì yẹn sí. Don't tell me to not to call your full name. Anybody, don't call my full name. Come, máa fún yín, máa sọ yín ní kí ni máa sọ yín. Ṣé ìgbà tí ni máa sọ yín? Ṣé ìgbà tí ni máa sọ yín? You will support. Okay, mi pé full name yín. Àmọ́ ẹ lè pé full name tèmi àbí kò sí wàhálà. Okay, ẹ tó fún wa ní ogún kíní kan yẹn náà ni. Ẹ̀yin lè pé full name tèmi, ẹni kèmi má pé full name tí yín. Ogún something yẹn náà ni. Ẹ jọ̀ọ́ ẹ tó bá ní di sẹ́ẹ̀lì mi ẹ jọ tó bí Ọlọ́run báyìí ẹ bá mi ẹ ṣe mí ní i so I'm gonna send my ẹ bá wà ní US ẹ bá ní di sẹ́ẹ̀lì mi máa send di sẹ́ẹ̀lì mi sí. Ó sáà ẹ̀mí mi ní tó gbàgbé ìyá kan bẹ ìyá Àdìsá ó wà Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá Wuyì yẹ mi ò rí kò ní rí ṣùgbọ́n ó lè ṣe é tètè níbo mi ò mọ̀ rí ọkọ ẹ̀ ní àti ẹjọ́ rẹ̀ ọ̀rẹ́ mi báyìí lọ́kọ̀. Olóyè padà tú àṣírí síta tó gba ìtẹ́ bá wò bóyá olóyè bàbá olóyè àbí màmá olóyè àti bàbá mi ẹ má jẹ́ gòdìpà ẹni gbogbo lè ṣe ṣọwọ́ èmi àti ọkọ ẹ̀ látàyè gbàngàn látàyè alálùmọ́lẹ̀ kò lè yé yín so if many people are saying kíní kan máa ń sọ pé mo fẹ́ fẹ́ olóyè ọdẹ kò kí ń jókòó sórí àpótí ọdẹ ẹgbẹ́ ọdẹ kò kí ń jókòó sórí àpótí ọdẹ ẹgbẹ́ ọdẹ ò kí ń gbàyàwó ọdẹ olóyè tí wọ́n bá ń dáwọ́ àdìsá ni olóyè tó bá lè bá ṣe ìwọ̀n kọ́tà ìwọ̀n bá ń bínú sólóyè mi kí lè bínú sólóyè because olóyè àtọkọ mi ṣinṣin àkóyí ṣinṣin làwọn méjèèjì àkóyí ṣinṣin làwọn méjèèjì olóyè ẹ ti bẹ́ẹ̀ ta ní ẹ má bẹ̀rẹ̀ yẹ sọ̀sọ̀. òun gẹ́gẹ́ mo fi ọlọ́run tó mú ẹ̀mí mi bọ́ra mi ò rí ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dà ó wá fẹ́ràn mi débi pé ìgbà tí mo pè é sí pé àti ra epo 2.something million ó lè ṣe. ṣé ẹ gbọ́ iye epo tí olóyè sọ pé àwọn rà ṣé ẹ gbọ́ epo tó ń rà 2.something million 2.something million. So if you will support this man, mi ò bóyá pọ̀ jù. Please send me your cell. Ẹ ṣeun pé tẹ́lẹ̀ send me. Ẹ bàbá mi send the receipt yo. Tí bá ti send the cell. Okay, sell mi. Abiola Kazeem náà ló máa jáde ń bẹ. Abiola Kazeem. Epo 2.2 million láti rà. Olóyè ẹ̀ tún sọ. Fúnjọ́ méjì ni o. Sunday
pẹ̀lú tí wọ́n bá ṣe kan tó bá fẹ́ wú èmi máa wá olùkó tó bá yìí wọ́n wà tí ọba tó bá jẹ́ kájọ lọ wọ́n fún mi lọ́wọ́ màá wá jọ wọ bẹ́ẹ̀. Ìyá kan bẹ ìyá àdìsá ó wà Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá wuyì Yorùbá wuyì yẹ mi ò rí kò ní mi rí ṣùgbọ́n ó lè ṣe é tìtorí ìbò mi ò mọ̀ rí ọkọ ẹ̀ ní àti ẹjọ́ rẹ̀ ọ̀rẹ́ mi báyìí lọ́kọ̀ ṣùgbọ́n òun gangan ó fi ọlọ́run tó ní èmi ìmúra mi ò rí ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ dẹ́gà wọ́n wá fẹ́ràn mi débi pé ìgbà tí mo pè é sí pé àti ra epo 2.2 million ó lè send account number ohun tó ń lé ẹni wọ́n send wọ́n ní wọ́n jẹ́ rẹ̀ ó lóun lè yá àdìsá ẹ bọ́ bá mi ṣàdúrà fún ọkọ̀ ọmọ ìjọ parẹ́. lóye èké ni ẹ ṣe fi ìwòye fẹ́ sọ èwo ló ní kí n send account ló ní kí n send account number ṣébi fún yín ní ọkàn ìrọ̀lẹ́ lóye pa omi fún ní ọkàn ìrọ̀lẹ́ lóye pa o mi fún wọn ní kankan o ìrọ̀lẹ́ lóye ń pa olóyè ẹ máa sọ̀rọ̀ nìṣó ẹ máa sọ̀rọ̀ ni mo bá ti fast forward ibẹ̀ yẹn wàhálà yín pọ̀ this man olóyè I don't know olóyè máa appreciate èló ni mo send èló epo 2.2 million náírà láàrin ọjọ́ méjì jíìpù ẹ̀ máa wọ́n mọ́tò ńláńláńlá wà ń bẹ̀ wọ́n tún lókè ọ̀dẹ wọ́n tún lọ sọ wọ́n tún dé ọ́ọ̀lù lókè ọ̀dẹ wọ́n tún lọ sọ mo wá wò pé ṣé owó yìí nísìn ṣé àpò wọn ni wọ́n gbà sí wọ́n fi ra epo ẹ mọ iye èèyàn tó tẹ̀lé olóyè God bless you. Yes. Ẹni pé làbọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀dẹ ó sun lórí program ó bínú gan paraya lẹ́nu pé àwọn ọ̀gá ń gbèsè pé ó ń mú gómìnà èyí sẹ̀dọ̀ wá mọ̀ ní tó fi mú gómìnà ìlú ẹ̀ asọ́mọ òkè ọ̀dẹ ẹ̀ka tí wọ́n ṣe wèrè ní òwò ìlú ẹ̀ paraya mo bínú lọ ògbó ó ẹ̀kọ́ ọmọbìnrin ní ọkọ̀ ògbó wọn lẹ̀ ń jẹ́ mo ní mo fún wọn ní wákàtí ẹ jẹ́ tó bá fẹ́ pè wọlé bóyá ìdí kan àbí kejì ẹ fẹ́ enlighten wa Àmọ̀kẹ́ jọ tó bá ti lẹ́ni owó lórí kíní Àmọ̀kẹ́ jẹ́ kí n mọ̀ please because mo láti ṣàkáǹtì iye tí má gbà lé ní kí tó kò ní bí mo láti ṣàkáǹtì ẹ̀ lé ní because ọ̀la wọ́n tún lọ síbòmíì mo dẹ̀ fi ọba tó ní mí mo fi búra tọ́rọ̀ la rí gbà kọ́bọ̀ la rí gbà àyàfi tí mi ò bá rí everything máa dé ọ̀dọ̀ olóyè kí ilẹ̀ tó mọ́ kí wọ́n tó lọ síbi tí wọ́n fẹ́ lọ wọ́n tún lọ síbòmíì nílẹ̀ Yorùbá kí ilẹ̀ tó mọ́ ní agbára tẹlẹ́dùmarè ní sùrùsà ní agbára tẹlẹ́dùmarè tọ́rọ̀ la rí gbà if you trust má trust Yorùbá wù yìí o ẹ̀mí péyàn ní mi torí bẹ́ẹ̀ ti tèmi ń bọ̀ sí mo lè lọ fowó yín gba ọ́ọ̀lù kí fi ṣe pátí but if you trust Ọlọ́run látara Yorùbá wù yìí iye tẹ bá ní fún wa a máa mention orúkọ yìí o a lè má mention mẹ́ẹ̀kan bẹ̀tẹ̀ a máa mention orúkọ yìí ẹ bá wa gbóhùn sí ẹ ká lẹ́sà kí lè bá wa fi kún ọ̀rọ̀ olóyè bá wa pín ṣètò olóyè number 1 kí lè tún bá wa fi kún ìtàbẹ́tà ń ṣe yìí. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín sà. ok adúpẹ́ yín ọwọ́ yín adúpẹ́ yín ọwọ́ yín àbọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé ọ agbára Ọlọ́run ẹ ṣeun gan a sì dúpẹ́ fún lọ́wọ́ bàbá àti Sunday Igboho adúpẹ́ gidi lọ́wọ́ wọn àti bàbá wa Professor Banji Akintoye náà adúpẹ́ lọ́wọ́ jẹ́ náà bàbá Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn lọ́balọ́ba wa ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n bá wa tọ́lọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àti Ọlọ́run Elédùmarè ọba òkè tó bá wa ta wọ́n jí adúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run jẹ́ kí gbogbo wọn kí wọ́n pẹ́ fún wa agbára Ọlọ́run
kí wọ́n wá dákun kí wọ́n tún jẹ́ ká tún tẹpa mọ́ báyìí torí kò sí tó dàbí orírun èèyàn tí èèyàn bá sì fẹ́ máa jẹ́ èèyàn orírun èèyàn lọ kọ́kọ́ ṣe pàtàkì náà tí èèyàn bá fẹ́ máa jẹ́ èèyàn orírun iná lèèyàn ọkọ̀ já sí náà lèèyàn gbọ́dọ̀ jẹ́ kó wà bó ti yẹ kó wà owó yẹn kékeré ni ọjọ́ mélòó la lò nílé ayé ọ̀sẹ́ni tí ò ní kú tó bá ṣe pé ẹ̀dá kan wà tí èkú ni iná la lè sọ pé ká kàn máa gbé ayé mọ́ yà lọ ká máa ru ayé mọ́ yà ṣùgbọ́n tẹ́dà bá máa ń rò wípé àjọkànjọkàn òun náà lọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò bá tí máa ṣẹlẹ̀ tó adúpẹ́ fọ́lọ́run pé gbogbo wọn gbogbo ariwo tá à ń pa ó ti yí àwọn náà dáadáa tó kí n ṣàdúrà fún bàbá ju Sunday Igboho wípé apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run ẹbí tara wọn wọn ní sí jẹ wọn ní sí mu wọn ní sí rin o ohun tí ó jẹ wọn ò ní pàdé wọn ò ní pàdé tí ó jẹ wọn lágbára Ọlọ́run ẹbí tara wọn àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá náà gbogbo àwọn tí wọn bá sì ní ó sọ ọmọ Yorùbá ní o ó ṣe àjòjì náà ni o ní wọn bá fẹ́ máa gbàbọ̀dè fún àwa ìran Yorùbá o nínú fún tá a gbé dání yìí o pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní yóò bá wa pa gbogbo wọn rẹ́ ni yóò sì ṣe rí fún ọ náà nù lágbára Ọlọ́run so ẹ̀sùn gan-an wọn Yorùbá wòye so kí ni tẹ́ èmi ọmọ ẹ̀ dákọ̀ mi fún kankan. mo ń sọ pé mo fẹ́ ṣí àkáǹtì èmi dẹ̀ máa ráyè so mo mọ̀ pé consistent follower ní mo ní kí ọkùnrin méjì donate ara wọn ṣé donate àbí volunteer mi gbọ́ English ẹ má ní mi lára mo ní ọkùnrin méjì volunteer ara wọn obìnrin méjì volunteer ara owó tó bá wà àkáǹtì yẹn ẹ̀yìn tàbí tó bá fẹ́ lọ ṣe ìró ẹkùn kíní kan fẹ́ lọ sí gbọ́n fẹ́ lọ sáwò a máa support wọn látọ̀dọ̀ Yorùbáwùyí so èmi dẹ̀ máa ráyè dúró pé ẹ fẹ́ lọ ṣàkáǹtì kan so ẹ̀yin méjì ọkùnrin méjì obìnrin méjì ẹ máa mọ owó tó jáde máa mọ iye owó tó wọlé mo ti dárúkọ yín fún mi. ṣe bẹ́ẹ̀ náà lẹ àtọ̀dọ̀ yín náà làkáǹtì ti máa wá náà àtọ̀dọ̀ yín làkáǹtì ti máa wá ẹ fi àkáǹtì lẹ̀ ẹ bá mi sẹ́ndì ẹ̀ WhatsApp mi kémi ò fi tọ̀dọ̀ mi ránṣẹ́ sí yín. channel ẹ gbóhùn sókè channel ṣe wà ń bẹ gbóhùn sókè channel. ìyá mi fàjáde ṣe bá gbóhùn sókè. Mami Grace wọ́n ti send $100. Mami Grace wọ́n ti send $100 o. Mami Grace wọ́n ti send $100. I'm sorry, I cannot send money. My first bank account was blocked. I can't send any from me, but later. I am not forcing anybody. I'm forcing you to send the money. Ìyá mi Grace wọ́n send $100 sórí PayPal mi. Ẹlẹ́bàá agbóhùn sókè o. Yorùbá o. Ẹ ní dààmú. Ẹ kálẹ̀ o. Abiyamọlẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá o. Ẹjọ́ tó ọlọ́mú tó fẹ́ bẹ̀ kọ̀ọ̀kan mi kò lè máa mú wa mo dẹ̀ máa ń gbà ẹ̀ ṣáàṣì kọ̀ǹfàmù mi. Ẹjọ́ gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá o yìí ẹ máa bá mi ṣàdúrà fún Yorùbá o yìí. Mo gbọ́ nǹkan kan lẹ́nu bàbá Sunday Igboho gbà tí bàbá Sunday Igboho wà ní ìlú Yorùbáwùyí. Bàbá Sunday Igboho sọ yìí pé òun àti Yorùbáwùyí ò tí ì ra wọn lójú àwọn ò rí àwọn tójú báyìí ṣùgbọ́n ipa tó ń kó lórí ọ̀rọ̀ àwọn bóyá sọ pé bóyá wọ́n dákọ̀ ya wọn kíní kan péjú sami ò ráyè gbọ́ tán. gbogbo ifá sí Yorùbáwùyí ẹ bá bá ṣàdúrà fún Yorùbáwùyí o àwọn abiyamọ gidi ara àwọn mídíà tó yẹ ká ọmọ Yorùbá ká tẹ̀lé ni o Yorùbáwùyí ẹ ṣe púpọ̀ àtúmọ̀ lóore o Yorùbáwùyí àkáǹtì tẹ fílẹ̀ gẹ́gẹ́ bí àwa tá a wà ní Nàìjíríà ṣé ìwọ̀nba tá a náà bá ní a lè fi sọ̀kọ́. kódà bẹ́ẹ̀ fi 100 naira sí 100 naira àmàdárúkọ yín kẹ́ fi 100 naira kẹ́ fi 50 naira sí 20 naira àmàgbà. ẹ jẹ́ ká mọ àkáǹtì Nàìjíríà. àkáǹtì Nàìjíríà ni mo pín ní sórí kìíní ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ àkáǹtì Nàìjíríà lẹ̀ ń wò yìí. màá wò ó sí.
màá wò ẹjẹ mi á wò tó bá ti kọ́ ti màá kọ́lẹ̀ Kódà ẹ ṣe gan. bóyá títí ọ̀nà ṣá ìyá mi a ti dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run àárọ̀ mi òkè lọ́wọ́ òkè ẹ máa máa lọ o àṣẹ ẹ ní ṣubú láéláé o àṣẹ àṣẹ. àwọn abiyamọ ilẹ̀ Yorùbá táwọn náà ti jà fúnlẹ̀ Yorùbá wọ́n máa tì í lẹ́yìn o àṣẹ 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 o. ilẹ̀ Yorùbá tábà tí wá gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pọ́njọ́ tó bí wọ́n fi kọ̀ọ̀kan wẹ̀ tó jẹ́ pọ́njọ́ tó bí wọ́n fún lómi mu tó jẹ́ pọ́njọ́ tó bí wọ́n fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ ló fẹ́ porí ìwọ Yorùbá níwu yìí láì dá ilẹ̀ agbóntàn lálejò ni ìyá mi ẹ ṣe púpọ̀ ìyá mi. ẹ ṣe gan God bless you. Ẹni tó bá fẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ẹ bá wa pè wọlé iṣẹ́ nípa owó nìkan. Ẹni tó bá fẹ́ appreciate olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ bá wa appreciate ẹ pè wọlé. Ẹni tó bá yàwá evangelist ẹ bá wa meet ẹ má bínú torí Ọlọ́run ti gbàgbé yín síbẹ̀ ẹ̀yin náà ti wọ ẹṣẹ́. Ẹni tí ẹ bá fẹ́ ṣe nípa àkọ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nípa ìwé ẹkùn nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bóyá ń lọ káàkiri anything tẹ́níkà kó bá fẹ́ ṣe ẹ pè wọlé ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Àná ẹ̀jẹ̀ bá dẹ̀ kàwé tẹ̀mọ̀ nípa báyé máa ṣe kí ló ń ṣe igun kò tiẹ̀ yé mi ẹ ṣáà bá mi pè wọlé ṣá. Ìyàwó afájẹ́dì ìṣẹ́dá pẹ̀ ti sùn. Èmi ò print kankan mo ní àwọn tó bá mọ̀ nípa báyé máa ń ṣe bí ìmọ̀ kíní tó máa ń ṣe yẹn tó máa ń ṣe bí ṣe platform bí ìmọ̀ báyé máa ń ṣe mo ṣáà mọ̀ pé wọ́n máa ṣáà máa lọ ṣe account anytime so account tẹ́wẹ́ sí yẹn gan mi wọ́n báyé máa ṣe gan kò tiẹ̀ yé mi àwọn èèyàn máa ní méjèèjì la máa platform mi fẹ́ sí platform mi lè rojọ́ ni because platform mo máa ń jà nínú platform àwọn kan máa mú nọ́mbà àwọn kan máa pera wọn lẹ́yìn wọn máa bára wọn jà ó máa di pé eléyìí pè mí eléyìí gbowó lọ́wọ́ mi mi ìfẹ́ kí n dá mi lè rojọ́ mo máa bí ṣe máa ń rẹ́rìn mo máa ń bínú o yeyeyeyeyeyeye bí mo ṣe dùn mọ́ lẹ ṣe ń wò mí ìyá mi Àjọkẹ́ wọ́n ti sẹ́ndì 2000 naira ìyá mi Àjọkẹ́ wọ́n sẹ́ndì 2000 naira Àjọkẹ́ 2k ẹ ṣé o ètò wà Nàìjíríà ládùúgbò bá ṣe wà yìí àwọn tó wà Nàìjíríà tó ń sẹ́ndì owó mà wá dáre ẹ̀yin tó wà Nàìjíríà tó ń sẹ́ndì owó ẹ máa ṣe mi wọn kan tí mo fẹ́ sọ ẹ máa ṣe ẹ̀yin tó wà Nàìjíríà tó ń sẹ́ndì owó sí wa Ọlọ́run bàṣà ní fún Yorùbáwùyí fans Ọlọ́run mọ̀ pé ẹ̀ ní tẹ́ Yorùbáwùyí fans ọba mi ò kí mọ̀ pé ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí ẹ̀ ní daṣọ àbùkù bóra mo mẹ́yọ̀ kan yẹn dájú ni o láṣẹ Elédùmarè ẹ bá wa gbóhùn sókè tó sẹ́ndì owó láti Nàìjíríà. Hello ma. ẹ ṣeun sà ẹ ṣe àdúpẹ́ sà. ẹ kúṣẹ́ takuntakun ẹ pẹ̀lẹ́ mọ́. iṣẹ́ nìyẹn àjọ ń ṣe ni sà. Ó ga ọ adúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kan pa wá tọ̀. Adúpẹ́ o adúpẹ́ fún Sunday Igboho adúpẹ́ fún Ọlọ́run túbọ̀ máa fún ọ ní òkìní àti agbára sí o. Àṣẹ. Yes sir. Mo ti rí account number yẹn máa because one block account mi ò tí jẹ́ kí n send owó. Ok ẹ pè ẹ̀yin lẹ́sẹ̀ nìkan fún mi. Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run máa ṣe tèmi. Ok kò sí wàhálà Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ ṣeun gan. Àmín Jésù ẹ kúṣẹ́ gan ni ẹ kúṣẹ́. God bless you. Thank you. Kan tí mo fẹ́ sáré ṣe èké kan fún yín ẹ mọ̀ wípé àwọn màáyé ti àlà wọ́n ti ń sọ pé Tinubu fẹ́ lé àwọn Fúlàní kúrò nílẹ̀ Yorùbá wọ́n lè ti sọ pé káwọn ọmọ àwọn kó máa kúrò nílẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ so èmi ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe o mi ì mọ̀ nǹkan tó fẹ́ ṣe o because mi tí ní ìsìn yẹn mi tí ká délẹ̀ wọ́n ti ní káwọn ọmọ àwọn máa kúrò nílẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ kò tó wọ́n á fẹ́ ṣe tó ṣe ní káwọn ọmọ máa kúrò nílẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ èmi ò mọ̀ o. Mi mọ̀ ìyá mi mọ̀ o orí kíní mo ti rí lẹ́nìí wọ́n ti ní káwọn ọmọ máa kúrò nílẹ̀ Yorùbá. Àwọn tó wà disable ni wọn
àwọn tó tí ò ní àwọn gbogbo wọn kó wọn kúrò wọn wá lọ pèsè fún ogun. ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́n wọn lórí TikTok torí TikTok wa. wọ́n ti ní àjẹ́ tipẹ́tipẹ́ ní ìgbà kan wà tí gbogbo àwọn arọ abirùn abara tí ò lára pa gbogbo wọn kó wọn sínú abara ẹ máa sọ̀rọ̀ yín nìsín. wọ́n kó wọn sínú truck wọ́n ní kó máa wọ́n ṣẹ́gi wọn padà sí north nígbà yẹn ní Èkó was for ìgbà yẹn ní wọ́n dìbò àwọn Tinubu nǹkan kan lọ́wọ́ náà Tinubu bóyá Bọ̀dé ló wà bí ọ̀ṣọ́ ni so wọ́n wá ní bìlíìfì pé wàhálà máa ṣẹlẹ̀ kó wá kó gbogbo àwọn èèyàn wọn kúrò so ìyẹn náà tún fẹ́ bẹ̀rẹ̀ again. wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́ni wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́ni èní iná bẹ̀rẹ̀. ó ti mú orúkọ wọn sọ́wọ́ wípé àwọn ni apànìyàn ìjà organization ni wọ́n tó pé Nàìjíríà ó fi ọmọ ìpàdé sábẹ́. ó ń gbìgbàdo. Ṣètìmá wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ sẹ́wọ̀n Ṣètìmá is Boko Haram apologist Ṣètìmá àti Alimọ́dù Sheriff. ṣe bá a rí àwọn fọ́tò wọn náà a rí fọ́tò àlímọ́ ẹ̀hún Ṣètìmá tó bá àwọn Boko Haram mú tó bá wọn jẹun tó bá wọn mú bóyá fúra náà mú fídíò wà lórí íńtánẹ́ẹ̀tì náà. sponsor. bẹ́ẹ̀ ni. so nǹkan tó máa ṣẹlẹ̀ pẹ̀lú tọmọ Yorùbá máa gbà lérò ní ìsinmi pé tí gbogbo ẹ̀ bá máa dàrú orí wọn náà la máa fi fàgbọ́n so ẹni tó bá lè máa lọ kọ́ bó ṣe ń gbé ọ̀pá ó lọ máa kọ́. ìyá mi ṣẹ́rí ó pẹ̀lú nǹkan tó jẹ́ wípé ìgbà tí mo rí èrò ní òkè ọdẹ ní èmi tí mo rí àwọn boys tó ń tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo wá ń wò pé olóyè ni wọn gba sálárì. àwọn guys no mo kọ fẹ́ mẹ́ẹ̀nì gan wà nù wọn mo kọ pé aṣáàpẹpẹ wọn ní guys mo wá wò wípé àwọn kan wá láti Ògbómọ̀ṣọ́ àwọn kan wá láti Òṣogbo àwọn kan wá láti Gbá àwọn kan wá láti Àwo wọn ò dẹ̀ gba sálárì wọn dẹ̀ ń tẹ̀lé lórí káàkiri bẹ́ẹ̀ yẹn tó bá ṣe pówó pure water tí Yorùbáwùyí fans bá ń fún wọn lóṣooṣù ńkọ́ tó pọ̀ jù fún wa. òun gbọ́dọ̀ tẹ̀lé wọn wọ́n náà máa tẹ̀lé wọn òun ò dẹ̀ lówó lọ́wọ́. ok ẹ gbọ́ wọn TikTok wa ní o wọ́n láwọn ò gbọ́ yín TikTok wọn. mo ní wọ́n ti bá ní màá fi ṣe ìrànlọ́wọ́ so àwọn nǹkan táwọn ẹgbẹ́ tó ń ṣe lábẹ́lẹ̀ nìyẹn inú mi dẹ̀ dùn pé ẹgbẹ́ kìíní ìjáde even gan gbogbo àwọn tí olóyè tó jẹ́ fámìlì olóyè ibi tí èèyàn ò mọ̀ gan àwọn fi ọgbọ́n fi nǹkan ránṣẹ́ sí wọn wọ́n lè jíṣẹ́ wọ́n dẹ̀ lè má jíṣẹ́ ìyẹn ò ṣe problem àwa ti ṣe tí. ẹ má sọ pé ẹnìkan fámìlì olóyè kan kò tọrọ anything lọ́wọ́ anybody àṣírí mo sọ fún yín ẹ má kẹ́ anybody gbà yín ẹ má kẹ́ anybody gbà ẹnu mi ẹjọ́ ni wọ́n ti fún wa lówó yẹ kí n porúkọ wọn síta o tàti ibo náà send ẹ sí transfer to paid out to mo fẹ́ wo kan ẹ ò Mr. ẹ bá mi mute ìyàwó ẹ bá mi mute ẹjọ́ Mr. Oyewole ìyàwó ẹ bá mi mute níbẹ̀ yẹn bá mi mute evangelist ẹ bá mi mute ẹ kí n ṣàlejò lórí péjì. Mr. Oyewole mo fẹ́ omi tẹ́ send ẹ̀ sí mi ò rí beneficiary detail. Okay, account Nigeria 1,580. Okay, 50,000. 50,200.